tètè o ajé ọlọ́sà o ajé wọlé mi ò tètè dé. ajé ajé olókùn ajé tètè dé o ajé ọlọ́sà o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ajé kọ́ ọ̀yálé mi gbà yìí. ẹ làbọrú ẹ làbọyè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọdún àgbà o. ajé kì í ní ọ lọ́wọ́. ọlọ́run ọba elédùmarè kò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. kémi mọ̀ ní ọlọ́run. mojúbà àkọ́dá ìyá àkọ́dá ayé mojúbà àṣẹ̀dá ìyẹ́ àṣẹ̀dá ọ̀run mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ Raimi oṣù ọ̀lálé. ìbò sí ajé mo káyè ènìyàn mi lórígun mẹ́rin gbogbo àgbálá ayé tẹ́ ẹ ti ń tẹ́tí sí kànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà mi gbà yìí. ojú yín ò ní fọ́. ajé kọ́ ọ̀yà wálé mi. mo fẹ́ káyè ènìyàn mi mo fẹ́ kẹ́ ẹ bá mi jókòó kẹ́ jẹ́ ká mú ìwé àti kálámù yín ẹ bá mi mú lọ́wọ́ ní ọlọ́run. kẹ́ wá gbọ́ iṣẹ́ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ní fún yín lónìí o. mo kọ́ kẹ́yè ènìyàn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ ẹ subscribe sórí ìkànnì YouTube channel mi yìí eléyìí lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látara èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà o. ajé bá mi dé mo kí yín púpọ̀. lọ́wọ́ kí n rí ọmú ṣe rere. ẹ̀yin ènìyàn mi kémi mọ̀ ní mo fẹ́ fún yín ní iṣẹ́ kan tí a ń pè ní àṣejẹ oṣólé owó kan lénìí bẹ́ẹ̀ sì ni màá sì tó fún yín ní ẹ̀bù oṣólé owó kan lénìí ẹ máa bá mi ká lọ o. ajé kọ́ ọ̀yálé mi gbà yìí. bí wọ́n bá ẹ̀sìn darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ ìwọ náà darapọ̀ mọ́ wa ajé fún tí subscribe sórí ìkànnì mi ògbà tí mo bá ti ń fi iṣẹ́ kalẹ̀ fọ́wọn aráyé ìwọ náà lè wà lára àwọn tí ó máa jàǹfààní wí àtegbò látara mi o. oṣólẹ̀ ajé mọ́ padà. kí náà ń pè ní oṣólẹ̀ ìbò sí ajé ni mo. tó bu wa la mọ̀ ọ́ bá ṣe mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ àṣejẹ ló ń bẹ àṣejẹ ìyọnu ń bẹ ọ̀tọ̀ àṣejẹ àṣírí bíbò owó ń bẹ ọ̀tọ̀ ajé kí àṣejẹ oṣólẹ̀ owó ń bẹ ọ̀tọ̀ n rí ọmú ṣe rere. ó gbéra jura wọn lọ. kémi mọ̀ ní gbogbo tó bá ń jẹ́ àṣejẹ oṣólẹ̀ owó a máa gbéra ju àṣejẹ àṣírí bíbò owó lọ. àṣejẹ oṣólẹ̀ owó máa ń ṣiṣẹ́ tó lágbára nípa pípèsè owó fúnni ṣùgbọ́n àṣejẹ àṣírí bíbò á pèsè owó fúnni nígbà téèyàn bá nílò rẹ̀ ní táìmù ìgbà náà ṣùgbọ́n àṣejẹ owó á mú á ṣiṣẹ́ ní iṣẹ́ ìwúrí fúnni. ajé kí gbogbo wa la mọ̀ yìí pé owó àpò ìkánukò kọ́lédùmarè má fi owó wọ́n ẹnìkọ̀ọ̀kan nínú wa o. kémi mọ̀ ní ọlọ́run tèmi. kò sí ajé bá mi dúró. ó ṣe nǹkan tí ó ṣe máa sọ létí ajé mọ́ padà. ibi tẹ́gbẹ̀yàn ti ń náwó kẹ́lẹ́dùmarè má jẹ́ ká bá wọn nájú níbẹ̀ o gbogbo ibi tẹ́gbẹ̀yàn ti ń náwó ajé kọ́ ọ̀yálé mi. káwọn má bá wọn mọ lagídí níbẹ̀ ajé kọ́ ọ̀yà wá. nítorí pé àgídí tálákà ajé ibi tálákà bá ti ń náwó kàkà kí ibi tó lówó bá ti ń náwó tálákà ò mọ lagídí ni ó lè ní àwa náà àgbọn tí fẹ́ ná bá wọ lówó tó bá ti fẹ́ náwó àgídí tálíkà nu Olódùmarè ò ní fòṣì kò ní fi jẹ́ nkí wa kò ní fòṣì jí nkí wa èrè la fi jí nkí wa o. mo máa sọ fọyín ènìyàn mi kò sí lílo iṣẹ́ oṣólẹ̀ owó lọ́nà tó tọ́ ajé kọ́ ọ̀yà wá. bí ò bá dáa ni àwọn bàbá wa ò ní kọ lákọsílẹ̀ lílo oṣólẹ̀ owó jẹ́ nǹkan tó dára téèyàn bá ti lo nǹkan tí ò dára kémi mọ̀ ní bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ àgbà sọ bẹ́ẹ̀ fún yín. ajé bá ẹ̀yin ènìyàn mi kí n má gbàgbé mo ṣe àkànṣe ọṣẹ kan ìbò sí ajé. tá à ń pè ní ọṣẹ ẹ̀yọ́nú àwọn àgbà kí mo pè ọṣẹ ẹ̀yọ́nú àwọn àgbà ajé kọ́ mo ṣe iṣẹ́ yìí láti fi ran ẹ̀yin ènìyàn mi lọ́wọ́ ó jẹ́ iṣẹ́ kan tí Elédùmarè fi àlùbáríkà sí ẹ̀dá ènìyàn ò lè mọ̀ kò lè wí ọṣẹ yìí kémi mọ̀ ní kí iṣẹ́ rẹ̀ mọ́ lọ déédéé àtàgbà àtẹ ọmọ ẹ̀dẹ́ àti ọkùnrin àtobìnrin ní òmò yọ́nú sí yín ajé mọ́ padà.
bí iṣẹ́ yín bá dàrú tẹ́ ẹ bá ń lo iṣẹ́ yìí iṣẹ́ náà ní àtúntò padà níṣẹ́ ọṣẹ tí mo mú lọ yìí tẹ́ ẹ bá nílò rẹ̀ kàn sí mi lórí WhatsApp lọ́sẹ̀ yìí pẹ̀lú owó kékeré tí ò gúnpá tí ó fi rọrùn fún yín láti lè jẹ́ kẹ́ni lọ́wọ́ mo kẹ́yìn ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà. tó báwo láò ṣe ṣe iṣẹ́ àṣejẹ oṣólẹ̀ yìí ẹ máa bá mi ká lọ. ẹ̀rọ ẹ̀jìn kọ́kọ́ fún yín ní ẹ̀bù sólẹ̀ náà. ká fẹ́ lu ẹ̀bù sólẹ̀ yìí lọ bá mi lọ́wọ́ olóńgbò kan ẹ bá mi lu olóńgbò náà pa ẹ bá mi rọra olóńgbò tó ti yan ọ̀nà níwọ̀nba ẹ bá mi fi olóńgbò yìí sínú ìsasùn kan ẹ bá mi ra ẹyin òróró mélòó lẹ́rà ẹrẹ ẹyin òróró 9 kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ẹyin òróró 9 lẹ lò ẹ bá mi tọ́ ẹyin òróró yìí yípo inú ìsasùn yìí kó yípo olóńgbò tẹ́ fi síbẹ̀ ẹ bá mi kó ọ̀pọ̀lọpọ̀ ewé oríjìnbó lórí mọ́lẹ̀ ẹ bá mi fi orídìí atari kan sí ẹ jóyẹ papọ̀ ẹ rọ́ sínú ìgò funfun kan ẹ jẹ́ ká máa fi ọtí lò láràárọ̀ pẹ̀lú àdúrà owó bẹ́ẹ̀ bá ń lo iṣẹ́ yìí ó ṣiṣẹ́ púpọ̀ Ọlọ́run ní fi wá sílẹ̀ o eyín lọ àṣejẹ oṣólẹ̀ owó kílẹ̀ ọba mi wá ẹ bá mi lọ wá yìí odidi ìgbé tó bọ́ọ̀nù kan ẹja àrọ̀ kan iṣu taná gbowó irú woro àlùbọ́sà eléwé ata ìjọsìn 21 ewé ajé 7 ọ̀dọ́ ewé àkókò ewé ṣàwúrí pèpè níwọ̀nba owó agánrán tuntun iyekíye kò bá jẹ́ 1000 kò bá jẹ́ 500 naira owó agánrán ẹyọkan ewé ọ̀là ẹ bá mi mú àtẹwé yìí ẹ bá mi lọ gbogbo ẹ̀ papọ̀ dáadáa ẹ bá mi ra ẹ̀sàsùn tó kan ẹ bá mi yọwọ́ ọjà kúrò nínú ẹ̀ ẹ bá mi mú àwọn nǹkan wọ̀nyí ẹ bá mi kó sínú ìsasùn ẹ bá mi mú ẹja àrọ̀ yìí ẹja àrọ̀ tútù lẹ́rà o ẹ má gé ẹja àrọ̀ yìí lẹ́yìn pé ẹ kàn ra la ìfun rẹ̀ kó àwọn ìdọ̀tí inú ìfun rẹ̀ nǹkan tí ò ṣe jẹ yẹ kó kúrò bẹ́ẹ̀ náà lẹ́yìn ṣe gbé sínú ìsasùn lẹ́yìn ìgbà tẹ́ bá kó kúrò tán ẹ jẹ́ ká mú ìgbín tó bọ́nu yìí ẹ jẹ́ ká mú náà ẹ jẹ́ á fọ́ ìkarahun rẹ̀ ká sínú dáadáa lódìdí yẹ náà lẹ́ ò rọ́ lódìdí yẹ náà lẹ́ ò gbé sínú ìsasùn àti ìgbín àtẹja lódìdí yẹ náà ni ó wà níbẹ̀ ẹ jẹ́ ká wá mú ẹ jẹ́ ká fi kíní ìsí ní àṣejẹ lépo níyọ̀ nígbà tẹ́ bá ṣe kíní ìjẹ tán ní àṣejẹ tẹ́ ṣe tán ẹ bá mi sọ sórí òṣùká kan ẹ bá mi fi ìyẹ̀rẹ̀ òsùn tẹ́fà Ògúndábèdé ẹ bá mi pe gbólóhùn yìí sí lẹ́yìn ìgbà tẹ́ bá pe gbólóhùn yìí sí tán ẹ bá mi kọ́kọ́ jẹ ẹja àrọ̀ lẹ́yìn náà ẹ bá mi jẹ ìgbín yẹ ẹ bá mi mú nǹkan tó bá wù yín ẹ mú lé lórí. gbólóhùn tẹ́ ò pè sí leléyìí lẹ́yìn ìgbà tẹ́ bá tẹ ifá Ògúndábèdé tán tẹ́ fi ìyẹ̀rẹ̀ òsùn tẹ́ tán ẹni pé Ògúndábèdé ò lẹ́ẹ̀mẹ́ta ìwọ ló mọ ibi tí Olóhun fi nǹkan rẹ̀ sí bóyá tara ṣàṣà kó gbéra dìde nítorí èmi lágbájá ọmọ lágbájá kó wá lọ mọ kó sí wọn lọ́kàn wọn a máa fi owó ńláńlá fún mi bí onígbó bá mo gbó igbó apá wọn lọ bá mi kó sí ènìyàn nínú wọn a máa fi owó ńláńlá fún mi ajíkawó òdí ní kùtùkùtù pilẹ̀ ọ̀la ìgbé kì í dànù délẹ̀ kó má rí nǹkan jẹ kí èmi lágbájá ọmọ lágbájá jẹ ìfà owó ó di owó ni mo pè sáwóré pèpè ajẹ́ ni kò pè wá mo ti fowó pe owó ó yẹ dandan kí owó jẹ́ mi mo ti tanná pé pilẹ̀ ọ̀la ó yẹ dandan kí n lówó èmi ní kẹ́ fún lówó ọ̀dọ̀ mi kí lẹ́kùn ajé sọ̀kalẹ̀ sí nítorí igi pọ̀ nígbó igi pọ̀ nípò ewé pọ̀ lọ́dàn ká tó fi àkókò joyè èmi ní kẹ́ sọ̀kalẹ̀ owó sí ẹ jẹ́ ká wúre dáadáa ẹ wúre dáadáa tẹ́ bá ti wúre dáadáa sí ẹ jẹ́ ká dà sínú ọbẹ̀ náà ẹ jẹ́ ká mú ẹ jẹ́ ká kó jẹ afárabalẹ̀ jẹ tá bá jẹ tán ẹ jẹ́ ká mú kalẹ̀ lórí ẹ má ní ìbálòpọ̀ fún odidi ọjọ́ 7 tẹ́ bá jẹ iṣẹ́ yìí yálà ọkùnrin ni àbúbìnrin tẹ́ bá fẹ́ jẹ́ kí iṣẹ́ náà ó gbéra dáadáa lára yín tẹ́ sì fẹ́ kó ṣiṣẹ́ pẹ́ dáadáa ẹ tẹ̀lé ní tí mo sọ yìí Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o èmi ọmọ náà Dr. Ọmọ Ọ̀dọ̀ Àgbà tó bá rí bákan náà ire o.